Ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti máa gbọ́ wa. Mo kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa ìwà ìṣirò, níbi tí a ti máa ṣàlàyé ìwé ọ̀jọ̀gbọ́n yẹn, ọ̀jọ̀gbọ́n K. Stroud àti Dexter Booth. So lágbára Ọlọ́run ọba a máa tẹ̀síwájú níbi tí a ti máa ṣàlàyé ìwé ọ̀jọ̀gbọ́n yẹn, ọ̀jọ̀gbọ́n K. Stroud. A máa tẹ̀síwájú níbi tí a bá ẹ̀kọ́ náà dé ní ọ̀sẹ̀ tó kọjá. So fún àǹfààní àwa tí a máa ń bá wa ká lọ, ẹ rí i pé a ti dé ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹwàá ìpele ìwé yìí o. A ti dé ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹwàá ìpele ìwé yìí níbi tí ọ̀jọ̀gbọ́n tó ti ń ṣàlàyé tọ́jọ̀gbọ́n ti ń ṣàlàyé sequence. Tá bá ṣàkíyèsí, a ti rí sequence gẹ́gẹ́ bí function tó jẹ́ pé yóò mọ ní output ní real line, tó jẹ́ pé yóò mọ ní output natural number. A dẹ̀ ṣàlàyé àwọn oríṣiríṣi, ẹ má bínú, ẹ jẹ́ kí n post kíní. A ṣàlàyé àwọn oríṣiríṣi sequence tá ní. So lára wọn, àwọn náà ní arithmetic sequence, geometric sequence, Fibonacci sequence àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lọ́sẹ̀ tó kọjá, a wá ṣàlàyé recurrence formula tí a túmọ̀ sí recurrence prescription. A ní àǹfààní recurrence prescription yìí, òun náà ni pé ká pé tí wọ́n bá fún wa ní sequence kan tá define pẹ̀lú fn-2, láti mọ recurrence equation yìí, àwọn sí recurrence prescription tó yẹ pé ó láǹfààní tó jẹ́ pé tá a bá ti mọ táàmù kan, a máa mọ táàmù tó kàn lẹ́yìn rẹ̀. So òun náà ni pé kí ni o, máa wá f of n plus 1. Mo dẹ̀ ti mọ̀ pé f of n mi ó jẹ́ eléyìí. Ajá sí pé f of n plus 1 mi ni pé ibi tí n bá ti rí ẹni kí mo gbé n plus 1 sí. So adele ọmọ fún wa ní kí ni o, fn plus 2 plus 5 minus 2. Ẹ rí pé tá bá collect like times fn minus 2 plus 5, eléyìí dọ́gba pẹ̀lú kí ni o, eléyìí dọ́gba pẹ̀lú f of n ni wa, ṣe f of n ni, then plus 5. Ajá sí pé mo lè tún kọ́nsìn pé f of n plus 1 mi yóò mọ dọ́gba pẹ̀lú f of n plus 5. Eléyìí tí ń ṣe kí ni o, recurrence relation tí a tún lè pè ní kí ni o, recurrence prescription. A ní àǹfààní recurrence prescription yìí sì ni pé kí ni yóò mọ sọ táàmù tí ó mọ kàn lẹ́yìn táàmù mìíràn. Akáláṣe nísìnyí bá ti mọ̀ pé f of 0 mi gẹ́gẹ́ bí àpèjúwe tí f of 0 mi bá jẹ́ 5, ajá sí pé mo lè mọ in tí f of 1 mi ó jẹ́ o. So tí èmi bá wọn, so gẹ́gẹ́ bí àpèjúwe tí n mi bá jẹ́ 0 nísìnyí, ṣe ìpínlẹ̀ ọmọ jẹ́ f of 1 is equal to f of 0 plus 5. Mo dẹ̀ ti mọ̀ pé f of 0 mi òun náà ni 0, ajá sí pé yóò mọ̀ jẹ́ 5. Mo lè mọ̀ f of 2 báyìí náà. Àwọn ṣàlàyé fún wa pé tá bá ní recurrence relation báyìí, a lè mọ fa in tá ń pè ní difference equations yọ látara rẹ̀. Ọ̀nà tá lè mọ gbà ṣe òun náà ni pé kí n mọ gbé àwọn tó jẹ mọ́ function yẹn, kí n gbé wọn sápá kan. Àwọn eléyìí tó jẹ́ kí ni o, constant kó wà ní apá kejì. Ajá sí pé lè jẹ́ f of n plus 1 minus f of n is equal to 5. So tí yé bá wọn, so ó lè jẹ́ bá wọn pé is equal to 5 ọkọ̀. So tẹ́lẹ̀ bá ti yé wa, ajá sí pé lè láàmà pè ní kí ni o, difference equation. Mo dẹ̀ wá ṣàlàyé ìpè difference equation eléyìí tá ń wò yìí first order ni o. Mo ní bá ṣe máa mọ̀ pé bóyá first order àbí order difference equation kan náà ni pé a máa wo iye ẹsẹ̀ tá a mọ̀ gbé láti táàmù tó kéré sí táàmù tó pọ̀. So láti táàmù tó kéré sí táàmù tó pọ̀. Pé tẹ́ bá ṣàkíyèsí, f of n plus 1 ó ju f of n lọ. Ìgbésẹ̀ mélòó la gbé tá fi kan f of n? Tá fi kan f of n plus 1 láti f of n.
ẹ pé tí wọ́n bá ní f of n plus 1 ni pé kẹ́ gbẹ́sẹ̀ kan sí ẹ pé mo ṣàfiwé rẹ̀ pé tá bá ní bí number line ẹ ṣe pé tá bá ní 3 in tí ó mọ̀ kàn lẹ́yìn 3 ní 4 bó la ṣe mọ̀ pé 4 ni arrow 1 àmọ́ 3 la fi get 4 akálà ṣe ṣe pé natural number tá bá ní natural number sequence náà ni o torí 1 2 3 4 5 ẹ̀hẹ́ mo mọ̀ pé 6 ni ó mọ̀ kàn bó mo ṣe mọ̀ 6 kí n mọ̀ arrow 1 àmọ́ 5 kí n tún mọ̀ tí ó kàn lẹ́yìn rẹ̀ mo bá gbára yẹn yékéyéké so ajá sí pé tí n bá ní n ìsìn n plus 1 ìgbé ẹsẹ̀ mélòó mo gbé láti n tí mo fi ní n plus 1 ẹsẹ̀ kan tó ẹgbẹ́ bá ní n plus 3 ńkọ́ n plus 1 n plus 2 n plus 3 ajá sí pé ẹsẹ̀ mélòó la gbé yẹn a gbé ẹsẹ̀ mẹ́ta n plus 1 n plus 2 n plus 3 mo ní yẹn láti máa mọ ọ̀dà ajá sí pé ọ̀dà eléyìí nísìn a máa pè ní kí ni ọ̀dà 1 torí láti n sí n plus 1 ẹsẹ̀ mélòó la gbé o ẹsẹ̀ kan tàbí tẹ́ bá ti fẹ́ dára yín láàmú ẹ lè mọ yọ wọn kó nu ara wọn n plus 1 lélẹ́yà bí then minus n àti n ó gé eléyìí kú 1 kápẹ́ bá nírò eléyìí náà nǹkan tí bá fẹ́ mọ ọ̀dà rẹ̀ f of n plus 2 f of n is equal to 3m raised by 4 plus 2 bẹ́ẹ̀ ni difference equation lélẹ́yìí náà torí gbogbo àwọn tó jẹ́ sequence yẹn tó jẹ́ function tó ń prescribe sequence yẹn àti gbé sápò sí wa ọ̀yà bó láti fẹ́ mọ tí ó dé ilé ọjẹ́ ó náà jẹ́ n plus 2 minus n so a mọ̀ wo iye ẹsẹ̀ tá mọ̀ gbé so tí ajá sí pé ẹsẹ̀ méjìlá mọ̀ gbé láti rí n ká tó kan n plus 2 so a máa gbélé ní kí ni o second order mo bá gbálà èèyàn yékéyéké bá bóni táìpín bá ní minus 3 f of n plus 3 minus f of n plus 2 plus 5 f of n minus 1 plus 4 f of n minus 2 is equal to minus 6n square in bùkátà láti dára mi láàmú ẹ wo pé o ló pọ̀ jù ń bẹ ẹ̀hẹ́ pé tẹ bá ṣàkíyèsí ẹ mọ́jú ó dàrú f of n plus 3 ló pọ̀ jù èwo ló kéré ń bẹ n minus 2 so tí ẹ bá ṣe pé nínú èwo nínú yóò mọ̀ dùn sí inú ká jẹ́ gbèsè 2 àti kẹ́ ní 2 lọ ẹ̀ṣẹ̀ pé kéèyàn ló lọ ní ó mọ̀ dùn ajá sí pé eléyìí kí ni o 3 àbí 2 ó pọ̀ ju negative 2 lọ kódà negative 1 ó pọ̀ ju negative 2 lọ ó sì tún dáa jù lọ gan inú ká jẹ́ gbèsè ọyọ kan àti ká jẹ́ gbèsè méjì èwo ló dà so negative so ajá sí pé eléyìí tó kéré jù ń bẹ minus 2 ni o so tí yóò máa jẹ́ kí ni o ẹ wo gbé ẹsẹ̀ mélòó la mọ̀ gbé látẹ̀rí kí ni ṣe pé yóò máa jẹ́ n plus 3 minus n minus 2 ilé máa jẹ́ kí ni n minus n plus 3 minus n plus 2 yóò máa jẹ́ kí ni o yóò máa jẹ́ 5 ajá sí pé fifth order ni o ajá sí pé fifth order ni so àti mo bá ṣe lè mọ̀ wá order difference equation the difference equation eléyìí tí mo kọ yìí náà yàtọ̀ sí pé ó jẹ́ first order ó tún jẹ́ constant coefficient o ẹ̀yin tá fi mọ̀ pé ó jẹ́ constant coefficient lẹ́yìn pé tẹ́ bá wo coefficient táàmù aláwọ̀kọ́ yìí àti coefficient táàmù ẹlẹ́ẹ̀kejì constant ni òkè pé variable ni wọ́n gbé ń bẹ́ akálà ṣe ọ sápamọ́ sísápamọ́ tó sápamọ́ nǹkan ló ń sọ fún wa pé kí ni o 1 ló wà ń bẹ̀ mo bóyá wa báwọn so sísápamọ́ ẹ̀ ló ń sọ fún wa pé kí ni o 1 ló wà ń bẹ̀ ẹ̀rí equation yìí ó tún wà linear bákan náà a máa sọ pé equation kan wà linear tó bá jẹ́ pa máa ní product terms ẹ rí pé nínú eléyìí tí mo ní f of n plus 1 ọ̀dà dúró ni minus ló ń dá wọn láàrin tí n bá ti lè nírú nǹkan báyìí bá f of n plus 1 máa máa sọ pé kí ni o a máa ní linear so tí a máa pè ní linear so a ti mọ̀ báyìí a dẹ̀ ti mọ̀ pé nǹkan kan kíní kan la gbé wá ṣe pé sequence kan la gbé wá la fi wá prescription rẹ̀ so sequence ta gbé wá ta fi wá prescription yẹn òun ló fún wa ní difference equation bó la ṣe á lè wá sọ fún difference equation wa so tí yé bá òun náà ni pé kí ni o ká dá padà sípìlẹ̀ tó wà kó tó di pa gbé lọ láti ṣe bẹ́ẹ̀ kò le rárá so ẹ rí pé mo sọ àwọn àlàyé ọ̀nà eléyìí tó ipá máa ṣe kí ni o eléyìí tá a mọ̀ lò níbẹ̀ mo á fún alápẹẹrẹ àwọn homogeneous equation irú àwọn eléyìí tó bá wà ní irú fọ́ọ̀mù báyìí bẹ́ẹ̀ a f of n plus 1 plus b f of n is equal to 0 tẹ́ bá gbàgbé
ṣe pé yàtọ̀ àbí ìta ń pè ní homogeneous equation náà ni pé equation tó yẹ pé ní right hand side yẹ a máa ní 0 bá ṣe ní báyìí but left hand side báyẹn yóò mọ function kan yóò mọ jẹ́ a máa ní linear combination function kan àti derivative rẹ̀ tàbí tá bá sọ pé derivative rẹ̀ tàbí function tó jẹ́ pé a tún fàyọ látara function yẹn padà ẹ pé tẹ́ bá ṣàkíyèsí ní f of n plus 1 bó láti yọ látara f of n ni so ti yé bá ẹ rí pé linear combination eléyìí lélẹ́yìí so ti yé bá linear combination sequence yìí ní a àti b a máa sọ pé kí ni a máa pè ní homogeneous mo ní bó la ṣe máa sọ fún ẹ wúrò àpẹẹrẹ báyìí mo ní f of n plus 1 plus 9 f of n is equal to 0 for n greater or equal to 0 wọ́n àgbà pé n jẹ́ positive where f of 0 is equal to 6 tẹ́ bá gbàgbé náà àlàyé tí mo ṣe ráńpẹ́ lọ́sẹ̀ tó kọjá òun náà ni pé tí wọ́n bá ní ká sọ́ọ̀fù difference equation kan àbí tá bá tiẹ̀ ní recursive prescription kan àbí recursive equation kan in tí ó lè jọ mọ rọrùn àti pé láti lè jẹ́ kó ṣiṣẹ́ tàbí ká lè mọ rí wá dáadáa òun náà ni pé a máa tá bá ní tó bá jẹ́ pé order kan ni so tí bá wọn tó bá jẹ́ pé order kan ni relation yẹn wọ́n gbọ́dọ̀ fún wa ní term kan tó bá jẹ́ pé order méjì ni wọ́n gbọ́dọ̀ fún wa ní term méjì òun ni ó lè jẹ́ ọmọ ṣe kíni o ni ó lè jẹ́ kó mọ ṣiṣẹ́ òun ni ó lè jẹ́ kí ọmọ ṣiṣẹ́ pẹ̀lú yẹn ṣẹ́ṣẹ́ yẹn rí screen mi padà okay. Oh yeah. Oh yeah. So ẹ jẹ́ ká mọ̀ bá iṣẹ́ wa lọ. So láti wá nísìn mo lá máa sọ pé a máa assume pé solution wa yóò mọ jẹ́ irú fọ́ọ̀mù yìí f of n is equal to k w raised by n torí mo ti mọ̀ pé polynomial la gbé wá síbẹ̀ yẹn so tí bá a máa assume yẹn lágbọ́n ní kíni o lágbọ́n ní polynomial bákan náà so tí bá a máa assume yẹn a máa gbèrò rẹ̀ lágbọ́n ní polynomial bákan náà so a just pé tí f of n mi tó bá jẹ́ k raised by wn pé k constant ni o so tí mo lè substitute díẹ̀ wá sí bíbá yí padà ìgbà tí f of n jẹ́ k raised by wn a just pé f of n plus 1 ṣe pé yóò mọ jẹ́ k wn plus 1 so tí bá tí bá padà wá bíbá yí nìsín ilé ọmọ jẹ́ kí ni o k wn plus 1 plus 9 k wn is equal to 0 so tí bá ẹ pé tẹ́ bá sá kéèsì k wn ní common kí ni ó kún bíbá yí yeah w ní ó kún so yíò wá ṣe pé mo lè tún ilé ilẹ̀ tí ó mọ jẹ́ k w raised by n times w raised by 1 tẹ́ bá lo òfin indices tá bá ti gbélé jáde lé ó kù w then plus 9 is equal to 0 so I just pé characteristics equation mi characteristic equation yóò mọ jẹ́ eléyìí kíni o w plus 9 is equal to 0 ilé ẹ̀ ń fún wa ní kíni y is equal to minus 9 so ìgbà tí mo ti mọ̀ pé y mi jẹ́ minus 9 so f of n mi ní ìsìn mo dẹ̀ mọ̀ pé k w raised by n ni yóò máa jẹ́ k minus 9 raised by n okùn ká wá kíni o okùn ká wá k ṣùgbọ́n tẹ́ bá gbàgbé nínú béèrè tí wọ́n fún wa pé f of 0 wa pé kó mọ jẹ́ 6 yà pé tí n mi bá jẹ́ 0 so tí yé bá so kí f of 0 kó jẹ́ kíni o kó jẹ́ 6 ajá sí pé màá ní f of 0 k minus 9 raised by kíni ẹni wá sí 0 àbí kíni wọ́n dẹ̀ pé f of 0 6 so tí yé bá
minus 9 raised to power 0 yóò mọ̀ fún mi ní 1 so ajá sí pé kí ọmọ jẹ́ 6 so tí n bá tún dá padà wá f of n yóò mọ̀ jẹ́ 6 minus 9 raised to power n yóò mọ̀ jẹ́ 6 minus 9 6 multiplied by minus 9 raised to power n kódà ẹ lè wo bóyá ó satisfy rẹ̀ àbí kò satisfy rẹ̀ tẹ́ bá fẹ́ mọ̀ bóyá àgbà àbá àgbà ọ̀nà wo lẹ́wọ̀ àgbà ṣe òun náà ni pé kí ni o ṣe pé mo ní f of n plus 1 àbí plus 9 f of n ẹjá ọ̀bọ̀ yóò bá ṣiṣẹ́ ajá sí pé ìgbà tí f of n ni mi ṣe pé mo ń gbóhùn jẹ́ 6 minus 9 raised to power m àbí f of n plus 1 wọ́n jẹ́ kí ni o 6 minus 9 n plus 1 mo bí agbó àlàyé bí ó ṣe jẹ́ bẹ́ẹ̀ báyẹn tó tí ilé ìdáhùn sì jẹ́ ẹni ọ̀yà tá bá ṣe síwájú sí ẹ rí pé kí ló kọ́mọ̀ minus 9 raised to power n kọ́mọ̀ ó wà ń bí báyìí ó dẹ̀ sì wà ń bí báyìí ajá sí pé mo jẹ́ minus 9 raised to power n ilé ó jẹ́ 6 times kí nù minus 9 ṣe pé tá bá lò fún indices minus 9n plus 1 a lè tún kọ gẹ́gẹ́ bí minus 9 raised to power n times 9 a dẹ̀ gbé minus 9 jáde àbí then plus 9 times 6 ẹ̀kìtẹ̀ bá ṣàkíyèsí eléyìí àti eléyìí wọ́n jẹ́ 0 àbí 0 times minus 9 eléyìí ó jẹ́ 0 ajá sí pọ̀ bá ṣiṣẹ́ so ìgbà tó ti wá bá ṣiṣẹ́ báyẹn so òun náà ni solution rẹ̀ ajá sí pé prescription ta ní kó tó di pé a gẹ́tì f of n kí là ń pè kó tó di ká gẹ́tì difference equation òun lélẹ̀ kódà lè dá padà náà ẹ mọ̀ wò kápẹ́ bá fẹ́ dá padà mo ní f of n is equal to 6 minus 9 raised to power n ajá sí pé f of n plus 1 mi yóò mọ̀ dá kí ni o 6 minus 9 n plus 1 ṣe pé mo lè tú eléyìí lẹ̀ padà yóò jẹ́ n times minus 9 kí lélẹ̀ ìjọba f of n ajá sí pé yóò mọ̀ jẹ́ minus 9 f of n so tí yé bá so ẹ rí pé tí n bá gbé wọlé padà yóò mọ̀ jẹ́ f of n plus 1 plus 9 f of n is equal to 0 ẹ rí pé ìkankan náà ni so ilé ibẹ̀ yẹn láti dúró ní ọ̀sẹ̀ tó kọjá lónìí a máa ṣe kíni o a máa bọ́ sí second order homogeneous equation àti mọ̀túnmọ̀ order differential equation a dẹ̀ ti mọ̀ pé tá bá ní order differential equation yóò mọ̀ dá púpọ̀ tó bá yẹ pé a bá ṣe kíni o yóò mọ̀ rọrùn tó bá yẹ pé fún wa ní terms méjì náà ń bẹ mo sọ fún wa gbá máa mọ̀ order equation kan tó yẹ pé tá a bá ń yọ order difference equation kan tó yẹ pé tẹ́ bá ń yọ táàmù tó pọ̀ jù tẹ́ bá ń yọ kónú kékeré so tí ẹ worú àpẹẹrẹ báyìí ẹ jẹ́ ká lò ká fi ṣe o bá a ti ṣe talákọ̀ọ́ náà láti ṣe ìyàtọ̀ díẹ̀ náà ló dẹ̀ ṣe wà ń bẹ̀ so we are any f of n plus 2 minus 7 f of n plus 1 plus 12 f of n is equal to 0 4 n greater or equal to 0 mo sọ fún wa pé n greater or equal to 0 so tí yóò mọ̀ túmọ̀ sí kíni o yóò mọ̀ túmọ̀ sí positive yàn gbé ó yọ bẹ́ẹ̀ látòrí 0 ó kó àwọn positive number sínú àti 0 ẹ jẹ́ n bẹ́ẹ̀ lọ́wọ́ wa kí ni order difference equation yìí ẹ rí pé ẹni ló kéré jù bẹ́ẹ̀ ó ló pọ̀ jù bẹ́ẹ̀ n plus 2 kí ni difference wọn 2 ajá sí pé second order ni mo dẹ̀ ṣàlàyé fún wa pé tá bá ti ní second order yóò mọ bójú mu ká mọ ní táàmù mélòó tí wọ́n fún wa ká tó bẹ̀rẹ̀ méjì òun náà ni ọ̀jọ̀gbọ́n fi fún wa ní f of 0 is equal to 0 f of 1 is equal to 1 so that kó lè ṣe kíni o kó lè bá ṣe taláwọ̀kọ́ yẹn náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà láṣẹ ṣe eléyìí náà ẹ̀yìn kí láwọ̀kọ́ mọ̀ ṣe a máa kọ́kọ́ ní kí f of n wá jẹ́ kí w raised to power n nígbà yẹn gbé a fẹ́ dá padà sí ìpìlẹ̀ tó ti wà ní a dẹ̀ ti mọ̀ pé polynomial la ní la fi gbé lọ ẹ wá kọ́ wà lágbọ́n ní polynomial lọ́pọ̀lọpọ̀ gbà yóò mọ̀ wà ní kíni o yóò mọ̀ wà ní exponential form báyìí so ẹ rí pé láti bí báyìí mo lè wá f of n plus 1 mi hàn àbí òun kẹ́ pé bí tí bá ti rí ẹnì kí n gbé n plus 1 sí yóò jẹ́ k n plus 1 so tí yé bá yóò jẹ́ k n plus 1 ọ̀yà so tí bá ti ní k n plus 1 ẹ̀họ́n pé mo lè wá
f of n plus 2 náà òun ló jẹ́ kwn plus 2 ọ̀yà ẹgbẹ́ tí n bá padà wá ní ìsìn ilé ọmọ jẹ́ kwn plus 2 àbí minus 7 kwn plus 1 àbí then plus 12 kí ni f of n wá kwn is equal to what? Is equal to 0. So is equal to 0. Yeah, kí la wá factor jáde ńbẹ̀ báwọn àtún factor kwn. Kwn kọ́ mọ́ kí lẹ lérò pé yóò kún bí báyìí ilé òkú kí ni o w square dàbí. So yẹ wá bó ṣe jẹ́ w square torí eléyìí bí báyìí ó lè jẹ́ wn times w square. So ti yé báwọn eléyìí mo gbé jáde ó kún w square minus kí lẹ lẹ́yìn náà ó kún báwọn 7w àbí plus 12 is equal to 0. Ajá sí pé characteristics equation mi kí ni characteristics equation mi ó mọ jẹ́ mi báyìí w square minus 7w plus 12 is equal to 0. Ọ̀yà kí ni máa multiply pẹ̀lú ara kí ni factor méjì 12 tí máa multiply pẹ̀lú ara rẹ̀ tí ó mọ̀ fún mi ní 12 tó yẹ pé tí n bá rò wọ́n papọ̀ yóò mọ̀ fún mi ní minus 7. Ẹgbẹ́ tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ dáadáa òun náà ní kí ni o w minus 3 w minus 4 is equal to 0. Ajá sí pé w mi ó mọ jẹ́ 3 tàbí kí w mi ó mọ ṣe kí ni o kí w mi ó mọ jẹ́ 4. Ẹgbẹ́ tẹ́ bá padà wá ní ìsìn f of n mi sẹ́yìn pa ní kó jẹ́ kw raised power n àbí yóò máa jẹ́ k 3 raised power n alákọ̀ọ́kọ́ nìyẹn. So ti wà tàbí kí n kọ́ pé kí ni o k 4 raised power n. So ti yé tàbí kí n kọ́ pé k raised power bẹ́ẹ̀ kọ́ mọ́ fún ọ̀dà aláàmú gbọ́ pé constant mo gbẹ̀ ẹja pélé ní a tàbí pélé ní b constant náà ni constant ó mọ̀ jẹ́ o. So ti yé wà constant ni constant ó mọ̀ jẹ́. Tẹ́ bá fẹ́ wò bóyá ó bá ṣiṣẹ́ àbí kò bá ṣiṣẹ́ tàbí ká tó lọ nígbà yẹn pa ti mọ̀ pé solution méjì ni order ni tá bá ti ní difference order tí order difference equation bá ti jẹ́ 2 solution méjì la mọ̀ ni tí order rẹ̀ bá jẹ́ ọ̀kan solution kan la mọ̀ ni tó bá yẹ pé mẹ́ta ni solution mẹ́ta la mọ̀ ni. So ti yé bá wọn ẹ̀rí padà mọ́ orí gẹ́gẹ́ bí linear combination ajá sí f of n mi ní bíbá yìí nìsín máa ro àwọn méjèèjì tí mo get yẹn papọ̀ yóò mọ jẹ́ a3 raised power n plus b4 raised power n set get ẹ báwọn so plus b4 raised power n ẹ̀rí pé tẹ bá fẹ́ yẹ̀ wò bóyá ó ṣiṣẹ́ àbí kò ṣiṣẹ́ a lè yẹ̀ wò. So ti yé báwọn so ṣe pé bá ṣe mú lẹ́ẹ̀kan náà ká ewu bóyá satisfied àbí kò satisfied eléyìí náà lè yẹ̀ wò bóyá satisfied àbí kò satisfied. Ẹ pé eléyìí nìsín tí f of n mi bá jẹ́ a raised power 3n plus b4n mo dẹ̀ mọ̀ pé difference equation tó fún mi gangan tẹ́lẹ̀ òun ni f of n plus 2 minus 7 f of n plus 1 plus 12 f of n is equal to 0. Ajá sí pé tí n bá ń gbé wọ́n sí ṣe f of n plus 2 láti bíbá f of n ní f of n plus 1 òun mọ̀ jẹ́ a raised power 3n plus 1 plus b 4n plus 1 pé bí tí n bá ti rí n tẹ́lẹ̀ kí mo gbé n plus 1 sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni f of n plus 2 yóò mọ̀ jẹ́ a raised power 3n plus 2 plus b 4n plus 2. So yé mi báwọn ajá sí pé ló mọ̀ jẹ́ a3n plus 2 plus b4n plus 2 minus 7 a3n plus 1 plus b4n plus 1 then plus 12 a3n plus b4n ẹjá ò báyá yóò jẹ́ 0 gangan náà ẹjá ò báyá yóò jẹ́ 0 gangan náà ẹ̀rí pé tẹ́ bá ṣàkíyèsí 3n ẹjá gbé àwọn 3n tó common jáde o ṣe pé yóò kún hé ń bí báyìí àbí a nìkan kọ́ times 3 squared. So ti yé then minus ó tún common bí báyìí náà yóò mọ̀ jẹ́ 7a times 3 bẹ́ẹ̀ ni. So yé mi báwọn then plus a tún wà bí báyìí náà tí n bá sì fẹ́ mọ 2 lẹ́ni o ilé ọmọ jẹ́ 12a mo bí agbára yẹn yékéyéké báyìí then plus ẹja mọ́ àwọn eléyìí tó jẹ́ 4 raised power n náà ilé ọmọkùnrin kí ni o b4 squared
àbí minus 7 4 raised power no minus 7b, so minus 7b times 4 yóò ṣẹ́kù 4 bẹ́ẹ̀, then plus 12b, so plus 12b. Ẹ rí pé tá bá ṣe lọ eléyìí nìsín ṣe pé 12a leléyìí o, eléyìí ó jẹ́ 9a, 12 plus 9 21, 21 minus 21 eléyìí jẹ́ 0 báyìí, eléyìí jẹ́ 0 báyìí. Ó yá eléyìí jẹ́ 16b àbí 16 plus 12 28, 4 times 7 náà 28, ajá sí pé eléyìí náà gẹ̀rà wọn, ẹ rí pọ̀ satisfied, ẹ kàn lè yẹ̀ wò so that ẹ fi mọ̀ bóyá ẹ ṣàṣìṣe àbí ẹ ṣàṣìṣe. But tẹ́lẹ̀ nísìn nígbà ipa tí mo gbé f of n mi jẹ́ a3 raised power n àbí ṣe ìpín target ni à ń gbò tí jẹ́ pé second order àti mọ̀ pé constant méjìlá mọ̀ ní, then plus 4 b times 4 raised power n. So mo ti mọ̀ in tw mi jẹ́, ẹ mọ́ gbàgbé pé àbí bíbá yìí láti wá pé kw raised power àti mọ̀ tw dé, ajá sí pé mo gbọ́dọ̀ mọ̀ value constant mi náà. Bó láti máa wọ value constant ṣe ń pé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mo sọ fún wa pé nígbà tó ti jẹ́ pé second order ni a ní, wọ́n fún wa ní kí ni initial value méjì, f of 0 is equal to 0 àbí f of 1 is equal to 1. Ó yá àwa máa gbé àwọn kíní yẹn sílẹ̀ ọ̀kọ̀ọ̀kan so that a fi solve it simultaneously, ajá sí pé f of 0 is equal to 0 yẹn pé when n is equal to 0 ṣe pé yọmọ jẹ́ f of 0 is equal to a, tí ẹni bá jẹ́ 0 ń bí báyìí ṣe pé yóò sọ ilé ìdí 1 àbí plus b kí dẹ̀ ní f of 0 0, ẹ̀lẹ́pẹ̀lẹ́ ní equation 1 tàbí ká tún kọ pé a plus b is equal to 0 àbí lẹ́lẹ́kejì náà nígbà tí ẹni bá jẹ́ 1 àwọn tún fún wa ṣe pé tí ẹni bá jẹ́ 1 àwọn ní f of 1 is equal to a times 3 raised power 1 àbí plus b times 4 raised power 1 yóò mọ̀ jẹ́ 3a plus 4b, kí dẹ̀ ní f of 1 wa ó jẹ́ 1. Ajá sí pé mo lè tún equation méjèèjì náà kọ, màá máa ní a plus b is equal to 0, màá dẹ̀ ṣì ní kí ni o 3a plus 4b is equal to 1. So ẹ̀rí ti di simultaneous equation, so kò sófin èyí tó bá wù mí mo lè lò, tó bá wù mí mo lè lò elimination method, tó bá wù mí mo lè lò substitution method. Ṣe pé tó bá gbé substitution method level lò ní ẹ̀kan lè gbé dáadáa gọ́mì yìí, a ọmọ jẹ́ minus b àbí ajá sí pé lé ọmọ jẹ́ kí ni o 3 minus b plus 4b is equal to 1 àbí ilé ọmọ jẹ́ kí ni o minus 3b plus 4b is equal to 1, tó ń túmọ̀ sí pé b jẹ́ kí ni o 1. Ìgbà tí b mi dẹ̀ sì ti jẹ́ 1 ajá sí pé ọmọ jẹ́ kí ni o minus 1, a ọmọ jẹ́ minus 1. Tó bá dẹ̀wò yẹn lè lo substitution method, so ti yé báwọn elimination method. Ṣùgbọ́n táwọn wá gangan lélẹ̀ ṣe pé prescription wa ni a ní yóò mọ jẹ́ f of n is equal to a3 raised power n plus b4 raised power n, ṣé bẹ́ẹ̀ kọ́ ni? Bẹ́ẹ̀ náà ni o. Ajá sí pé f of n mi ní ìsìn yóò mọ jẹ́ kí ni o minus 3 raised power n, kí ni bí o 1 plus 4 raised power n, ẹni tún lè tún kọ pé kí ni o 4 raised power n minus 3 raised power n. Ẹgbẹ́ tẹ́ bá tún eléyìí kọ síbẹ̀ yóò mọ̀ tún fún wa ní difference equation ṣé ká gbọ́n o ṣe pé eléyìí yóò mọ̀ jẹ́ f of n plus 1, f of n plus 1 yóò mọ̀ jẹ́ 4n plus 1 minus 3n plus 1. So tí èmi bá eléyìí nísìn mo lè túlẹ̀ yóò mọ̀ jẹ́ 4 raised power n àbí times 4 àbí minus 3 raised power n times 3. So minus 3 raised power n times 3. Ọgbọ́n la lè dá sí tá fi ní arákùnrin yìí padà, ṣe ń pé ẹ jẹ́ n wo difference equation tán fún wa. Gbọ́ jẹ́ pé méjì ni ẹja wá f of n plus 2 náà. Ṣe ń pé lè ọmọ jẹ́ 4n plus 2 àbí minus 3n plus 2 yóò mọ̀ dọ́gba pẹ̀lú kíni o yóò mọ̀ dọ́gba pẹ̀lú 4 raised power n times 16 àbí minus
3 raised power n times 9 ẹ ti get it báyìí. So téèyàn bá manipulate méjèèjì papọ̀ tàbí tá bá ti ẹ̀ dára láàmú ṣe pé nísìnyí tí bá divide àwọn dàdàngọ́mì yẹn pẹ̀lú ara wọn so ti n plus 2 ó yá ilé ó jẹ́ kí ni o 4n times 4 minus 3n times 3 4n 16 minus 3 raises 3n 9 so minus 3n 9 tẹ́ bá ṣàkíyèsí in tó wà ní ẹ̀yìn yẹn àbí in tó wà ní denominator rẹ̀ hàn so tí ẹ jẹ́ ká wo ọgbọ́n tá fi lè rí yanjú báwọn. Okay, 4n. Yeah. 4n minus n. Tàbí no tẹ́ bá fẹ́ dára láàmú ṣe pọ́nà tá lè gbà lò nígbẹ̀ náà ni pé ẹjá fi no ẹ mọ́ já lò báyìí eléyìí ó yà àbí eléyìí ó pẹ̀ wá so tí ọ̀nà tó lè gbà yá lélẹ̀ ẹ wò a ní f of n plus 2 mi minus 7 f of n plus 1 plus 12 f of n ajá sí pé tó wáyé pé tóòtọ́ lélẹ́yìí jẹ́ solution rẹ̀ ní f of n yìí ló bá ṣiṣẹ́ tó bá satisfy rẹ̀ tí n bá gbé sí mo gbọ́dọ̀ ṣe kí ni o mo gbọ́dọ̀ ní 0 instead tẹ́ bá ṣe fẹ́ mọ túlẹ̀ lọ́kọ̀ọ̀kan báyẹn so tí bá ọ̀yà ẹja yẹ̀ wò ṣe ń pélé nísìn f of n plus 2 mi láti bí báyìí f of n plus 2 ní pé bí tí bá ti ní n kí n gbé n plus 2 sí yóò jẹ́ 4n plus 2 minus 3n plus 2 àbí f of n plus 1 náà jẹ́ kí ni 4 raised by n plus 1 minus 3n plus 1 so ajásígbélé yẹn lè jẹ́ 4n plus 2 minus 3n plus 2 ó yá ju ọ̀nà aláwọ̀kọ́ tí a ń lò yẹn lọ yín ogun minus 7 ọ̀yà kí ni f of n plus 1 4n plus 1 minus 3n plus 1 àbí then plus 12 4n minus 3n ọ̀yà ẹja ọ̀bọ̀yá yóò satisfy rẹ̀ tẹ́ bá ṣàkíyèsí ẹja mú 4 ń gbọ́ pé 4 raised by n ní common tí n bá gbé jáde kílẹ̀ lérò pé yóò kún bí báyìí ilé òkun 4 square tí ń ṣe 16 àbí 4n tún wá bí báyìí náà àbí yóò mọ jẹ́ minus 7 times 4 àbí ó tún wá bí báyìí fa yóò jẹ́ plus 12 torí wọ́n lè mú dẹ̀ ti gbé yóò mọ nígbà tó yẹ pé mo ti gbé jáde yóò mọ kún wá bí báyìí ó yẹ já mú ti 3 náà minus 3 raised by n àti bá mú ti 3 náà ṣe ń pé pẹ̀lú òfin indices ajá sí pé 3 square yóò kún ní bí báyìí yóò kún 3 square bí báyìí kí lẹ lérò pé yóò kún bí báyìí tí bá ti gbé minus 3 jáde òun mọ̀ jẹ́ plus kí nù no minus 7 times 3 so yé ṣe ń pé 3 raised by 1 mo dẹ̀ ti gbé 3n jáde ní tiẹ̀ yóò mọ̀ kún 3 lásán ẹ̀yà kí ló kún bí báyìí then plus 12 kò ní ṣẹ́gun kankan lẹ̀ mọ́ ń gbẹ́ pé ilé ẹ̀ mo ti gbé jáde sẹ́yìn pé tí n bá padà fi 12 multiply rẹ̀ yóò mọ̀ fún mi nílé yìí padà ẹ̀já ọ̀bẹ ayé jẹ́ 0 ilé jẹ́ 16 plus 12 28 minus 28 ilé jẹ́ 0 bá gbogbo ilé ìbáyé jẹ́ 0 àbí gbogbo ilé jẹ́ 0 gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lélẹ̀ 9 plus 12 21 minus 21 ó jẹ́ 0 ẹ pé bákan náà ni a sì mọ̀ ṣe so torí àkókò ti lọ púpọ̀ ẹ rí pé báyìí o a ti mọ̀ bá ṣe lè mọ̀ wá difference equation eléyìí tó bá jẹ́ first order homogeneous kódà a lè ṣe eléyìí tó bá jẹ́ second order homogeneous bákan náà bó wá ní ẹ̀ṣẹ̀ bá ti ṣe eléyìí tó bá jẹ́ one root mo sọ fún wa pé tó wáyé pé first order ni ẹ jẹ́ ká gbọ́yé torí kíní ẹ̀ ó ní wúlò tá bá dé differential equation náà tó wáyé pé first order difference equation yàtọ̀ sí differential equation tó wáyé pé first order difference equation a máa ní one root so tí tó wáyé pé second order ni a lè ní two distinct roots yàrá pé root wọn ó ṣe kíni yóò sọ̀tọ̀tọ̀ tàbí ká ní two equal roots tó wáyé pa ní 2 equal root ọ̀nà tá a máa gbà ṣe ó yàtọ̀ díẹ̀ so ti yé torí ẹ mọ̀ pé characteristics equation yẹn bẹ́ẹ̀ root kan náà ni ó mọ̀ fún wa mo dẹ̀ sọ fún wa pé tó wáyé pé root kan la ní ó yẹ ká máa ní constant kan
tí ó mọ dọ́gba pẹ̀lú first order bẹ́ẹ̀ second order là ń solve àwa get characteristics equation kan àjá sí pé nǹkan kan bẹ tó já ayé ń bẹ náà ni pé kí ni o equal root ní kí ni ọmọ ọjọ́ gbọ́dọ̀ jẹ́ méjì tí yóò fi mọ bí constant méjì náà agbára yẹn tí mo gbìyànjú láti sọ ẹjá wọlé nísìnyí a ní f of n plus 2 minus 4 f of n plus 1 plus 4 f of n is equal to 0 ẹ má gbàgbé ṣé first order ní àbí second order lòun náà ṣe pé ìyàtọ̀ difference tó wà láàrin n plus 2 àti n tó kéré jù yẹn 2 náà ìgbésẹ̀ méjì la máa gbé tó ti yé so fún positive n àti 0 àbí mo dẹ̀ sọ fún wa in tí ó jẹ́ ọmọ bálàkà ìmọ̀ náà ní pé tó wáyé kán fún wa ní first order kó mọ fún wa ní táàmù méjì tó ti yé máa ń gbọ́ pé recurrence equation so f of 0 is equal to 0 f of 1 is equal to 1 ọ̀yà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ rẹ̀ kí láṣọ yẹn a ti mọ̀ pé polynomial ló mọ́ ń bí difference equation yẹn ajásípà náà assume pé f of n mi jẹ́ kí ni o k w raised power n tí k mi jẹ́ constant w náà constant ni ìgbà tí f of n mi tó jẹ́ k w raised power n mo lè wá f of n plus 1 fa ọ̀nà ni pé bí tí bá ti rí n náà kí n gbé n plus 1 yóò jẹ́ k w n plus 1 f of n plus 2 yóò jẹ́ k w n plus 2 mo lè dá dàdàngọ́mì yẹn padà wá bíbá yìí o so tí ilé ọmọ á jẹ́ kí ni o kwn plus 2 minus 4 kí ni f of n plus 1 mi kwn plus 1 àbí then plus 4 kí ni f of n kwn is equal to 0 ẹgbẹ́ tẹ́ bá ṣàkíyèsí kí ló kọ́mọ̀ kwn kọ́mọ̀ láti fi lè mọ characteristics equation wa so tí yẹn bá kí ni ó kún mi báyìí ilé òkú w squared sharon ìrọ́kọ̀ so tí yẹn gbé nísìnyí ẹ bá túlẹ̀ yóò jẹ́ kwn w squared ẹ ti gbé kwn jáde yóò mọ̀ kó w squared ilé ọmọ kún 4w àbí plus 4 is equal to 0 ẹ bí tẹ́ bá ṣàkíyèsí eléyìí characteristics equation mi bí báyìí kí ni characteristics equation mi jẹ́ w squared minus 4w plus 4 is equal to 0 ẹ má gbàgbé kí lélẹ́yìí jọ ẹ̀ẹ́dìgbò ti jọ perfect square ẹ̀ẹ́dìgbò ti jọ perfect square dáìmọ̀ pé tá bá ní perfect square eléyìí ń dọ́gba pẹ̀lú w minus 2 squared is equal to 0 yóò mọ̀ dọ́gba sí kí ni o w is equal to 2 twice ẹ̀ẹ́dìmọ̀ pé f of n mi jẹ́ kw raised power n àbí ajá sí pé f of n mi yóò mọ̀ jẹ́ kí ni o k2 raised power n yóò mọ̀ jẹ́ k2 raised power n ọ̀yà ẹ lè yẹ̀wò bóyá yóò bá ṣiṣẹ́ àbí kò ní bá ṣiṣẹ́ gan ẹ jáwọ́ bóyá yóò bá ṣiṣẹ́ àbí kò ní bá ṣiṣẹ́ ṣe pé tá bá gbé eléyàn sí k 2 raised power n tẹ́ bá gbé sí inú bíbá yìí tẹ́ bá gbé sí inú kíní ẹ̀ka ìwò bóyá yóò satisfy rẹ̀ so tí wọ́n ọ̀yà a lè try rẹ̀ ṣe pé a ní f of n plus 2 minus 4 f of n plus 1 plus 4 f of n so tí ẹ̀rí tẹ́ bá fi sí ilé ọjọ́ k 2n plus 2 minus 4 k 2n plus 1 plus 4 k n àbí k n dẹ́ṣì kọ́mọ̀ ilé ọjọ́ kí ni o kí lè yàn jẹ́ bá k squared minus kí nù minus 4k plus kí ni no ṣé mi ti ṣàṣe so f of n
ẹ kó jẹ́ k2n àbí ẹ kó jẹ́ k2n ẹ já pé k2n jáde ń gbọ́jọ́ pọ̀ kọmọ ilé òkú 4 so yé bá wọn torí 2 square ní òkú ilé òkú 4 times 2 àbí ilé iná dẹ̀ ṣì kú 4 ẹ̀ pé 4 plus 4 jẹ́ 8 minus 8 ó jẹ́ 0 so ó bá ṣiṣẹ́ bẹ́ẹ̀ ẹ mọ́ gbàgbé pé ọyọ̀ kan la gbọ́dọ̀ méjì la gbọ́dọ̀ ní so tí yé bá wọn ajá sí pé tẹ́ bá ní alákọ̀ọ́kọ́ so tí yé a gbọ́dọ̀ ní ẹlẹ́ẹ̀kejì náà ṣùgbọ́n kò bá làákà ìmú ká sọ pé kóun náà túmọ̀ jẹ́ a2 raised per n rárá o a wá sọ pé kéèyàn mọ jẹ́ kí ni o bn 2 raised per n ẹ̀ gbọ́dọ̀ gẹ́gẹ́ bí ìgbà tá a fi ń ṣe partial fraction náà ẹ̀ pé bí ìgbà tá a fi ń ṣe partial fraction náà ṣe ẹ̀ pé tó bá yẹ pa bá ní kíní ní denominator tá a bá ní repeated fraction ní denominator bẹ́ẹ̀ ní sin tí bá ní s plus 3 divided by s plus 2 squared kí láwọn sọ ẹ̀ bá ní a over s plus 2 then plus b divided by s plus 2 square kó fi lè ṣàdáyanrí rẹ̀ so tí yé bá wọn kó fi lè ṣe àdáyanrí rẹ̀ so ajásípìlẹ̀ yẹn náà mo lè kọ́ báyìí bn 2 raised per n tó bá ti jẹ́ pé equal root n tẹ́kàn mọ́ gbé sí ni ẹ̀ ajásípìlẹ̀ full solution mi yóò mọ̀ jẹ́ linear combination àwọn méjèèjì a 2 raised per n plus bn 2 raised per n so a raised per n plus bn 2 raised per n ṣé ya gbọ́ àlàyé yẹn yékéyéké báyìí ọ̀yà ṣùgbọ́n a lè dúró síbẹ̀ ẹ̀pá gbọ́dọ̀ mọ fálù a àti b ẹmọ́dẹ́ ìgbàgbọ́n fún wa ní pé f of 0 mi pọ́ jẹ́ 0 f of 1 mi dẹ̀ sì jẹ́ 1 ajá sí pé tí ẹni mi bá jẹ́ 0 kí lámọ́ ní ọ f of 0 is equal to a àbí plus b so a plus b b ẹni ní ẹni jẹ́ ó ti kọ́kọ́ sọ dòdò no 0 lè yóò jẹ́ a ni a is equal to 0 tí ń ṣe 1 àbí tí ń ṣe 0 ṣe f of 0 jẹ́ 0 so then nígbà tí ẹni mi tó bá jẹ́ 1 yóò jẹ́ f of 1 is equal to a 2 raised per 1 plus b times 1 2 raised per 1 is equal to kí dẹ̀ mọ́ pé f of 1 ṣe pé 1 náà ni so tí yé bá ajá sí pé 1 f of 1 yóò mọ̀ dá kí ni o 2a plus 2b tí ń ṣe 1 2a plus 2b tí ń ṣe 1 so ìgbà tí èmi ti jẹ́ 0 ká gbé mo pè lè ní equation 1 àti mo pè lè ní equation 2 so ẹ wá ní when a is equal to 0 ajá sí pé from equation 2 báyìí a ní 2a plus 2b is equal to 1 eléyìí ó dá 0 báwọn yóò jẹ́ 2b is equal to 1 bí ọmọ jẹ́ 1 divided by 2 ajá sí pé a mi jẹ́ kí ni 0 b mi jẹ́ half mo dẹ̀ mọ̀ pé f of n mi wọn náà ní kí ni kí la get a 2 raised per n àbí plus bn 2 raised per n yóò máa jẹ́ kí ni ilé yóò jẹ́ 0 a máa ní half kí ni ẹni wa n 2 raised per kí ni so 2 raised per n so half n 2 raised power n tó bá wà lè ṣí síwájú sí o ṣe ìpínlẹ̀ ilé jẹ́ nísìn pé n 2 raised power n divided by 2 n 2 raised power n divided by 2 tó bá tún mo tún lè lò fún indices fún yẹ́wọ̀n jẹ́ n 2 raised power n minus 1 ilé ènìyàn sáwó jẹ́ tó bá wà lè wò báyá yóò bá ṣiṣẹ́ àbí kò ní bá ṣiṣẹ́ wọn náà ní pé ẹjá ó báyá tá bá gbélé ìṣiṣẹ́ yóò satisfy equation yẹn ṣe pé difference equation wa ni f of n plus 2 minus 4 f of n plus 1 plus 4 f of n mo dẹ̀ tí mo gbé f of n ni mi alọ́jẹ́ báyìí kí ni f of n plus 1 mi ó mọ̀ jẹ́ n plus 1 àbí 2 raised power n plus 1 minus 1 yóò mọ̀ dọ́gba pẹ̀lú kí ni n plus 1 times 2 raised power n torí 1 ó gẹ̀ra wọn
Gẹ́gẹ́ bákan náà f of n plus 2 yóò máa jẹ́ kí ni o n plus 2 raised by n plus 2 minus 1 yóò máa jẹ́ n plus 2 n plus 1 ajásígbélé ó jẹ́ n plus 2n plus 1 minus 4n plus 1 àbí 2 raised by n plus 4 n 2n minus 1 ẹja ọba yóò jẹ́ 0 kí ló common bẹ́ẹ̀ kí ló common bẹ́ẹ̀ o ẹja factor rẹ̀ kí lẹ́lẹ́ ọ̀pọ̀ common èyí tó kéré jù lẹ́mọ̀ factor jáde pé 2n minus 1 ló kéré jù mí báyìí ilé ọmọ kù n plus 2 times kí ló kù tẹ́lẹ̀ ó fi pé ṣe pé n minus 1 lè jẹ́ n plus 1 so tí yé bá ní tí ọmọ kù ní 2 raised power 2 ṣe pé tí bá padà multiply 2 raised power 2 pẹ̀lú ilé tí bá lòfin this yóò mọ̀ jẹ́ minus 1 plus 2 tí ń ṣe 1 so tí yé báyìí then minus kí ló tún kù báwọn 4n plus 1 times 2 bẹ́ẹ̀ ni ṣe pé 2 raised power 1 tí bá padà fi sí ẹni àti ẹni 1 minus 1 yóò mọ̀ kó raised power n àbí then plus kí ni plus 4n ẹ̀jẹ̀ wo báyìí eléyìí jẹ́ 4n plus 2 4 ẹ̀jẹ̀ kan open bracket yóò jẹ́ 2n minus 1 n plus 2 times 4 minus 8 n plus 1 plus 4n ẹ̀jẹ̀ open bracket yẹn bá yóò gẹ̀rẹ̀ wọn àárí lẹ́sẹ̀kẹsẹ̀ ilé jẹ́ 4n plus 8 minus 8n minus 8 plus 4n ẹgbẹ́ dídìrín yìí gẹ̀rẹ̀ wọn àbí 4n plus 4n jẹ́ 8n 8n minus 8n 0 ajásí pé ọmọ jẹ́ 0 bẹ́ẹ̀ ni àgbà kí la ṣàlàyé lónìí òun náà ni pé a sọ túmọ̀ difference equation fún wa pé tí n bá ní irú nǹkan báyìí wọ́n là ń pè ní difference equation a lè yọ látara recursive prescription wa a dẹ̀ sọ fún wa pé ó lè jẹ́ first order ó dẹ̀ sì lè jẹ́ second order a ṣàlàyé bá ṣe lè mọ solve first order àti second order homogeneous equation a ní bá ṣe mọ solve first order òun náà ni pé kó jẹ́ pé f of n ni mi kí n mọ rí gẹ́gẹ́ bí kw raised power n kí n wá substitute ẹ̀ kí n fi mọ value w àti k ṣe ń pé níbi k yẹn wọ́n ti fún wa ní initial term torí tí ọmọ bá làákàyè mu òun náà ni pé kí ni o tó wáyé pé first order ni màá máa ní initial value kan tó wáyé pé second order ni màá máa ní initial value méjì mo dẹ̀ mọ̀ pé first order yóò mọ̀ fún mi ní kí ni o yóò mọ̀ fún mi ní polynomial constant kan second order yóò mọ̀ fún mi ní polynomial ní constant méjì so tí yé wa báyìí so eléyẹn ni f of n yóò mọ̀ jẹ́ bẹ́ẹ̀ tó wáyé pé second order ńkọ́ a ní f of n wá lè pé méjì alákọ̀ọ́kọ́ tá bá ní distinct roots alámàrú méjèèjì papọ̀ aw1 raised power n plus bw2 raised power n eléyìí ọmọ ṣiṣẹ́ tó bá jẹ́ pé a bá ní kí ni o distinct roots táwọn roots yẹn papọ̀ bẹ́ẹ̀ tí root wọn bá papọ̀ ńkọ́ ẹ̀pà ní a máa ní a b n w raised power n ìyẹn tí kí ni o tí w wà tó bá ṣe kí ni o tó bá dọ́gba tí w wà tó bá dọ́gba pẹ̀lú ògo Ọlọ́run bá rí báyìí ní wọ́n ti mọ dúró ní alẹ́ tó ní tádẹ́sì mọ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run bá adẹ́ni tó níbèrè kan àbó mìíràn so ìgbà tí ò sí ìbéèrè a mọ tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ láti bí limit ẹ ṣé pọ̀ tẹ́ darapọ̀ ó dàrọ̀.